bá burú tán tìyẹ nìkan ní yóò kù bàbá Tinubu tó bá burú tán tìyẹ nìkan ní yóò kù gẹ́gẹ́ 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 ọba ẹ̀sán dé ẹ̀sán ògbógun ara ẹ̀sán máa ké ni ọjọ́ birthday yìí náà ní sọmọdáwò kábíyèsí Ọlọ́run àwọn tó ń bọ̀ birthday yìí wọn ò lè dé Kánò àṣebọ́n ó ti rí ilé ayé la ó ti mọ ọjọ́ birthday yìí ọjọ́ àti sùn yìí má ló ṣe fẹ́ rí gbogbo ilé ẹ̀mú pẹ̀sán ti dé ẹ wá ní kán recruit 50 million youth sínú Nigeria army another 50 million youth the youth are wiser now bàbá ẹ wá ṣàlàyé fún mi nínú 50 million youth yẹn Ṣèyí Tinubu wà nù wọn Ṣadé Ìyálọ́jà ṣó wà nínú àwọn 50 million youth yẹn 50 million youth ṣé àwọn youth tí wọ́n pa ní Lekki toll gate ṣé máa jí òkú wọn dìde ẹ máa fi wọ́n kún 50 million youth yẹn àwọn amputee youth tí wọ́n gé lápá tí wọ́n gé lẹ́sẹ̀ nínú Lekki massacre ṣó wà lára 50 million youth yẹn àwọn youth tí wọ́n gba Mediterranean Sea lọ travel lọ southboard yìí tó kú sí desert yìí tó kú sórí omi ṣó wà lára 50 million youth yẹn youth tó pa ní Libya ṣó wà lára 50 million youth yẹn wọ́n pa Nigeria ní India wọ́n pa wọn everywhere in the whole world ṣó wà lára 50 million youth yẹn ẹ lé everybody kúrò nínú ilé gbọ́ wọn sákàkiri àgbáyé 50 million youth wọ́n tún lè bá pa àwọn èèyàn náà kẹ́yìn arúgbó lè bá máa rúlù lọ kò sí nǹkan tó jọmọ́ Yorùbá nation là ń lọ fún either you like it or not Yorùbá we are going and any Yorùbá tó bá ń bú bàbá Tinubu wípé Tinubu fún àwọn Haúsá ní owó aláìmoore ni Yorùbá náà mi ò wá síbí láti wá bú anybody torí ẹ̀yin mùsùlùmí lẹ ẹlòmíì yan náà fílà títí torí ẹ̀ ti dúdú lórí Yorùbá nation yìí ẹlòmíì sì lọ sọ tí òkun lọ ṣe àdúrà pé Ọlọ́run yóò wá kó lóko ẹwú bá Yorùbá nation fún wa àwọn aláwo wọ́n ń rúbọ wọ́n ṣètùtù ní gbogbo gbà kó lọ gba Yorùbá nation fún wa ẹ wá ní Tinubu ò fi owó sílẹ̀ Yorùbá ìjà tá ń jà ìjẹ ní àti ikọ̀ ìjà alálẹ̀ ìjẹ Elédùmarè ni wọn ò ní gbà kí Tinubu náwó sílẹ̀ Yorùbá kí Tinubu kó má bàa ní àdàbí lórí yín ni bàbá Tinubu ẹ̀ pẹ̀sán dé ni Buhari contest 4 times kò wọlé ìgbà tẹ́ gbé Buhari dé Yorùbá sọ̀pọ̀tì bàbá sọ pé ní nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ Ọlọ́run ọba ọbẹ̀ ẹ̀sán ó yí padà fún yín ni ẹ wá dẹni tó lọ ń dọ̀bálẹ̀ fún ọba Haúsá tó lè sọ̀pọ̀tì yín àbáyẹkẹ ló ti pàtùbọ̀ tó ló dé ẹ wá ní àwa àti Yorùbá àwa àti South West àti Northerners ìkọ̀kọ́ náà ni wá ṣé ẹ rántí pé ọ̀pọ̀ Haúsá kọ̀ọ̀kan tó máa fún ní 3 million kí ló máa fi ṣe ó ló máa fi jẹ súyà ṣé wọ́n lè pọ̀ ọmọ Yorùbá pé kí ló máa fi 3 million ṣe kó ló máa fi jẹ túwó kì í ṣe kankan náà pastor border president Yẹmí Ọ̀ṣínbàjò èyí sọ pé tí ilẹ̀ Nàìjíríà bá pín àmọ́ gba físà lọ sí Kánò ẹjọ́ kí mo lọ ṣe ní Kánò mo fẹ́ lọ ra kúlíkúlí àbí tí máa fi mú gàrí nígbà tí mo lè jẹ àmàlà àti ewédú nílẹ̀ Yorùbá tí mo lè jẹ ẹ̀bà pẹ̀lú ẹja tútù nílẹ̀ Yorùbá kí mo fẹ́ lọ ṣe ní Kánò ẹjọ́ ẹ kò ní ká kó dúró lórí ọwọ́ ẹ̀ kò sí 50 million youth kan tó fẹ́ fi bọ́ ilẹ̀ Nàìjíríà tí Yorùbá bá lọ lọ́tọ̀ tí Ìgbò lọ lọ́tọ̀ wọ́n àwọn Ìgbò náà agitate fún Biafra tó bá wọn yẹn máa bá Haúsá lọ ẹ̀yẹn jẹ́ president ilẹ̀ Haúsá kó ló wo Jafáìsì ẹ̀mí àlòun náà àmọ́ just to be advised ìgbà tá fún wọn 50 million tán nílẹ̀ Haúsá ṣáṣá jóná wọn para wọn bẹ̀ ẹ̀ fún wọn ní kọ́bọ̀ CMS jóná Mushin jóná ẹ̀ fún wọn ní sísì ẹ̀ fún wọn 50 million tán nílẹ̀ Haúsá ẹ̀ ti sọ fún pé Ahmadu Bello University ẹlẹ́ẹ̀máa ṣe yẹn ABU ẹ̀kọ́ bẹ̀ta ẹ̀kọ́ bẹ̀ wọ́n sọ fún yín pé Tinubu is a king maker he will support any youth presidential candidate bàbá wọn sọ fún yín pé bàbá ẹsẹ̀ ń pẹ́
wọ́n ní kẹ́ sẹ́ńpẹ́ wọ́n fa ẹ̀yà gbé lò kalẹ̀ pé is a youth tẹ́bọ́ wá takú pé no constitution yìí gbà pé ẹ̀ bá di 100 years ẹ lè jẹ president Àtíkù ti dúró lẹ́yìn yìí tẹ́bọ́ wá ń dúró dùn wípé Dandan South West ló máa lọ wọ́n ti Fáyẹmí kalẹ̀ fún yín ṣùgbọ́n sọ fún yín jọ̀pọ̀ mọ́ ọmọ ìyá àwọn ní Fáyẹmí àwọn ẹni ẹlẹ́ni àti Fáyẹmí àtàkọ́bí yín Sanwó-Olú àwọn ẹlẹ́ni agbọ́n ọ̀yà ní sọ́mọ̀dáàrù bí àwọn ẹlẹ́ni ò tiẹ̀ kú òǹlé nobody trusts you if you doubt me láàrin àwọn Hausa will never trust any Yorùbá man that's why wọ́n lè kírun lẹ́yìn Yorùbá ẹ wá ní Hausa come on sí bàbá ẹ jí ẹ má sùn ẹ ń lànà ní ojú ọ̀la lẹ̀wọ̀ ojú ohun lẹ́wà ẹ dìde lẹ̀ ohun tẹ̀sùn tó àwọn ọ̀rẹ́ tí yín o ẹnìkan ní bú yín ẹnìkan ní bá yín jà àmọ́ ẹ má sọ̀rọ̀ kan nípa YouTube mọ́ ibi tẹ́ bá YouTube dé ó tó gẹ́ university graduate tó jọ ọmọ onímọ́tò wà bí náà but with dignity and respect iṣẹ́ gidi iṣẹ́ mọ́tò with dignity and respect ni wọ́n ń ṣe ní the whole world ẹ̀rọ àwọn ènìyàn níṣẹ́ dé tòrútòrú ẹ̀sọ́ wọn ni tí wọ́n fẹ́ jẹ́ sọ́wọ́n ni tí wọ́n fẹ́ yà ẹ̀yin ni Ọlọ́run ẹ̀yin ni Ọlọ́run àti ẹ lọ jẹ president ilẹ̀ Haúsá kí ẹ̀míà because Olúwo kì í ṣọba ẹ̀míà Olúwo kó jẹ fáìsì yín tó wọn ò ní gbà láyé omi Ọ̀ṣínbàjò láyé tó kírísítẹ́nì ni wọn ò ní gbà láyé so ayọ̀ǹda yín ẹ ṣe.